wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Tuesday, June 10 ọdún 2025 táwà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ire ogbó wà fún yín púpọ̀ lọ́jọ́ tòní o. Àwọn kan rere àrògbà yín ká dáadáa lọ́jọ́ tòní tílé ó fi ṣú. Kódà lọ́jọ́ tòní láyìíká lẹ́yìn ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ lẹ́ẹ̀fi lògbà. Léèní kẹrin dájú pé ẹ wá àkókò láti fi sinmi dáadáa, láti fi relax, pàápàá ní pàtàkì ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí yín. Ọjọ́ mọ̀lẹ́bí àtàwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní jẹ́. Ẹ ṣe dáadáa sí àwọn èèyàn, léèní kẹrin ra yín lẹ̀. Bẹ́ẹ̀ sì ni kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ olólùfẹ́ lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ẹ̀yin tẹ́ jẹ́ single, ṣeéṣe kẹ́ ṣalábàápàdé olólùfẹ́ tuntun. Ẹ̀yin tẹ́ sì wà ní relationship, ó ṣeéṣe kí ẹ fẹ́ wò pé ìbáṣepọ̀ yín kẹ́ tún gbé lọ síbi tó tún ga ju ti tẹ́lẹ̀ lọ, kífẹ́ yín tún múnádóko. Léèní ẹ láǹfààní láti express feelings yín fún olólùfẹ́ yín pé lágbájá báyìí ni mo ṣe ń fìlì. Ẹ wá jìnnà sí gbogbo nǹkan tó bá máa bí àwọ̀ tàbí ìjà láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí, kò dára. Ẹ ṣòtítọ́, ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn. Ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè. Kí ẹ má ṣe lè rí ohun tẹ́lẹ̀ mú ṣe fẹ́nikẹ́ni. Kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Ẹ máa fi relax púpọ̀ lénìí, àdàbí ìgbà pé kẹ́ ẹ enjoy ara yín pẹ̀lú mọ̀lẹ́bí àti ọ̀rẹ́. Ó dára púpọ̀ kí ẹ ṣe bẹ́ẹ̀, òyìn àbí kí ìbáṣepọ̀ yín tún dánmọ́rán dáadáa sí ni. Ẹ má wulẹ̀ gbèrò ìròyìn ọ̀rọ̀ iṣẹ́ kankan lérí lénìí. Ẹ ṣe àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí, kí ẹ sì bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Ara yín máa yá gágá, tí ẹ sì máa ní ìrètí àti ìgboyà wípé gbogbo nǹkan máa dára pàápàá ní ọjọ́ iwájú. Lọ́jọ́ tòní agbára káká máa wà fún yín. Ẹ lo energy tẹ́ní lórí gbogbo nǹkan tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ẹ ṣàwọn kan tí á bí ìdùnnú àtayọ̀ fẹ́yìn àtàwọn alásùnmọ́ yín. Ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fi ń ṣe ohun fún wọn lénìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22. Inú yín máa dùn, ayọ̀ yín máa kún látàrí bó ṣe ṣe kí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí lọ́jọ́ tòní, bóyá bí ìvẹ́ǹtì kan tàbí pátí kan tàbí ìpéjọpọ̀ kan tí á bí kí ẹjọ́ wà papọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí, pàápàá àwọn tó ṣe pé tó jẹ́ mẹ́ta tí ẹ ti ríra. Ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́ fún yín. Kí ẹ relax, kí ẹ enjoy ara yín, kí ẹ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́, pàápàá àwọn plánù tẹ́ bá ti ń plánì fún dáadáa. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ sàn kànnù lọ́jọ́ tòní. Tẹ́ bá kíyèsára dáadáa, ẹ rí dájú pé àwọn nǹkan tó ṣe kókó fún yín náà, àwọn nǹkan tẹ́ ẹ ní, kẹ́ rí dájú pé ẹ tọ́jú rẹ̀ dáadáa, kẹ́ fi pamọ́ síbi tó yẹ kẹ́ fi pamọ́ sí. Lọ́jọ́ tòní iṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ. Àwọn idea tuntun máa jẹyọ sí yín lọ́kàn tó ṣe pé tẹ́ bá lò wọ́n á jẹ́ kí iṣẹ́ yín ní ìdàgbàsókè. Ẹ má pẹ́jù níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ́ bá wà, tẹ́ bá rí pé wà comfortable lénìí, kẹ́ gbà láfíà láàyè. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú.
blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ẹ máa hùwà dáadáa lọ́jọ́ tòní tó sì jẹ́ pé inú yín á dùn, ayọ̀ yín á kún títí dọjọ́ alẹ́ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ nígbàgbọ́ pé gbogbo nǹkan pátápátá ló ṣeé ṣe, gbogbo nǹkan tó bá dàbí difficulty pátápátá tó dàbí ìṣòro pátá ni solution wà fún. Lénìí nǹkan tó bá dàbí ìgbà pé ó ń dùn mọ̀wòmọ̀wò lọ́kàn yín tí ò fi yín lọ́kàn balẹ̀ lè ṣàlàyé fún ènìyàn tó súnmọ́ yín, ìyẹn tún lè bí ìdùnnú àtayọ̀ fún yín. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn, ẹ ṣe nǹkan yín létòlétò, ẹ má fi gbogbo ọkàn sí nǹkan téèyàn bá ṣèlérí rẹ̀ fún yín lọ́jọ́ tòní. Kẹ́yìn náà má ṣèlérí ohun tẹ́lẹ̀ mú tẹ fẹ́nikẹ́ni, kẹtẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà pé ó fẹ́ rẹ̀yìn tẹ́ látàrí àwọn responsibility tó fẹ́ wáyé lọ́jọ́ tòní. Nǹkan máa kún lọ́rùn yín tẹ́ fẹ́ mójútó lọ́jọ́ tòní, àti láàyè iṣẹ́ àti láàyè ilé. Tẹ́ máa wá bí gbogbo ẹ ṣe fẹ́ jọra wọn, tẹ́ máa wá bẹ́ẹ̀ fẹ́ gbájúmọ́ṣẹ́, tẹ́ tún máa wá bẹ́ẹ̀ fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ilé náà kó má dìbàjẹ́. Lọ́jọ́ tòní ó lè ṣe yín bí ìgbà pé kẹ́ wulẹ̀ wáyè láàrin bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ láti lọ ṣe nǹkan míì tó wá important, ṣùgbọ́n ọ̀rọ̀ iṣẹ́ yín ó lè lágbára ju bẹ́ẹ̀ lọ tí yẹn lè má fún yín láǹfààní rẹpẹtẹ. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ̀yin fúnra lára yín lè ní ẹ create time tẹ́ fi relax, tẹ́ fi sinmi, tẹ́ fi enjoy ara yín. Ẹ má dà sọ́wọ́ tí wọ́n pè yín sílé ní àbẹ́ tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà lénìí pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ìwòye sí yín nípa ìgbésí ayé ó ṣeéṣe kó yàtọ̀ díẹ̀ lọ́jọ́ tòní o. Ó ṣeéṣe kí ẹ fẹ́ máa reason nípa àwọn nǹkan tó ṣe é pé ó gbọ́gbọ́n tó gbèrò tó gbòye tó sì dè ràn yín lọ́wọ́ láti ní ọgbọ́n sí, láti ní òye tí gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe ìpátápátá òun ló máa ṣe yín láǹfààní dáadáa tó sì jẹ́ pọ́jọ́ tòní gan lè túmọ̀ sí ìbẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ẹ má finú tọ́yàn jù rárá, ẹ má gbára lé èèyàn jù. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ rẹra yín lẹ̀ kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́ fi ń ṣe ohunkóhun lè ní dára. Aago 2 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ọ̀pọ̀ yín ó ṣeéṣe káwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lè má fi bẹ́ẹ̀ tẹ́yìn lọ́rùn tó sì lè fẹ́ jẹ́ kí ẹ máa kanra tàbí kẹ́ fẹ́ máa bínú lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó dàbí nǹkan tẹ́ fẹ́ kojú tí ó sì jẹ́ kẹ́ wà comfortable, ẹ má jẹ́ kí yẹn jẹ́ kí ọkàn yín má balẹ̀ rárá. Kẹ́ mọ́kàn balẹ̀ dáadáa, kẹ́ compose ara yín, kẹ́ ṣe bí ìgbà pé kò sí kankan tó ṣẹlẹ̀, kẹ́ control emotion yín pátápátá. Yẹn máa fún yín lálàáfíà, fún yín ní ìrọ̀rùn tó sì jẹ́ pé nǹkan náà ní pẹ́ kò ní jìnnà tí a fi kẹ́sẹ̀ ńlẹ̀. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dára, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ free mind yín kí ẹ wà positive. Aago 3 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ navy blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ọjọ́ tó dára lọ́jọ́ tòní máa jẹ́ fún yín o. Ẹni oríire lẹ jẹ́ lọ́jọ́ tòní tó ṣe pé gbogbo àwọn tẹ́ bá ṣe wọ́n á jàǹfààní oríire yín. Ẹni tó bá ń retí nǹkan tí ò bá tiẹ̀ bọ́ sí gan, tẹ́ bá wà pẹ̀lú rẹ̀ lọ́jọ́ tòní ó ṣeéṣe kó bọ́ sí fún ọ. Oríire yẹn wà lára yín dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá wá ríire gbámú dáadáa lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ ṣèrànwọ́ fáwọn tẹ́ bá lè ṣèrànwọ́ fún láyìíká yín, tí ṣe bí àjẹ́ kí wọ́n tún dúpẹ́ lọ́wọ́ yín, kí wọ́n gbóríyìn fún yín dáadáa. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Ẹ ra yín lẹ̀ kẹ́ wá ìrọ̀rùn láwùjọ yín lénìí pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ro Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, gbogbo kan kí kan tí ẹ bá ń gbájúmọ́ tẹ́ bá ń ṣe lásìkò yìí pátá lẹ́ máa rí ṣe ní ìrọ̀rùn tó ṣe pé ìrọ̀rùn náà lẹ́ mórí bọ́, lẹ́ ṣàṣeyọrí lórí ẹ̀. Ẹ mọ́kàn balẹ̀, fífọkàn balẹ̀ ṣe nǹkan lénìí àti sùúrù tí ẹ bá nílé ní ajẹ́ tó ṣe pé àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí dáadáa láyìíká yín, tó sì máa jẹ́ kí wọ́n tún nífẹ̀ẹ́ sí iṣẹ́ yín náà pẹ̀lú.
lọ́jọ́ tòní ẹ máa lè dé pẹ̀lú gbogbo nǹkan kíkan tó bá dàbí ìṣòro pẹ̀lú maturity lọ́jọ́ tòní léni sí ìrè tẹ́ bá lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín gẹ́gẹ́ bí ó ti ṣe ń ṣe yín á jẹ́ kí ìbáṣepọ̀ yín kó dòkò dánmọ́rán dáadáa lọ́jọ́ tòní kẹtẹ pámọ́ṣẹ́ kẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ rẹra yín lẹ̀ kẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì wà determine pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.